Yeah. Mo kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, ọmọ Nàìjíríà lápapọ̀. Mo kí gbogbo àwọn èèyàn wa ní káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin Ìjẹ̀bú lápapọ̀ pé a kú lédè bàbá wa Ọba Síkírù Adétọ̀nà tán rebi tí àwọn baba ńlá wọn lọ. Ọlọ́run kò ní ṣe òkú wọn ní àkúfà. Mo dẹ̀ kí gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ pé a kú ara fẹ́ra kù tí bàbá wa Muhammad Buhari. Ọlọ́run á pa àṣìṣe wọn rẹ́, kò ní fi kún tiwa lágbára Ọlọ́run. Mo kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu pé wọ́n kú ara fẹ́ra kù, ọdún wọn á jìnnà síra. Ọlọ́run á bá wọn tukọ̀ Nàìjíríà dé èbúté rere. Mo kí gbogbo àwọn lọ́balọ́ba, pàápàá bàbá wa Ọ̀nìrìṣà Ọba Adéyẹyè Ògúnwùsì kejì, kádé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kẹ́ṣin ọba kó jẹ òkú pẹ́. Mo dẹ̀ kí gbogbo àwọn afọbajẹ olóyè káàkiri gbogbo ilẹ̀ Ìjẹ̀bú, pàápàá àwọn tìjẹ̀bú Òde. Orúkọ mi ni Olóyè Waheed Múráínà tí mo jẹ́ Àgbàkin Báṣọ̀run ilẹ̀ Yorùbá lábẹ́ bàbá wa Ọ̀nìrìṣà Ọba Adéyẹyè Ògúnwùsì, olórí ọba aládé káàkiri ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ mi tó gbé mi jáde lọ́sàn-án yìí kò ju wípé wọ́n ní ẹni tó bá nójú lójú ń tì. Ńgbà tí ẹ tẹ́wọ́, ẹ lọ lé babaláwo, ẹ lọ gbẹbu, ẹ wá ń la ṣọpẹ́ mọ́ṣáláṣí, ẹ ń lọ ṣọpẹ́ ṣọ́ọ̀ṣì. Ńgbà tó mọ̀ pé kán má rí ẹ mọ́bẹ̀, kí ló lọ ṣe ń bẹ̀? Ńgbà tó mọ̀ pé ojú tì ní fún ẹ láti dúpẹ́ pé babaláwo ló fún ẹ lẹ́bu kọ́lọ́hún tó ṣe, ó wá ń lọ ṣọpẹ́ ní mọ́ṣáláṣí, ó ń lọ ṣọpẹ́ ní ṣọ́ọ̀ṣì. Ńgbà tó mọ̀ pé ò fẹ́ kán rí ẹ mọ́bẹ̀, kí ló lọ ṣe ń bẹ̀? Ìsìnkú bàbá wa Ọba Síkírù Adétọ̀nà, ó tini lójú jọjọ nílẹ̀ Yorùbá o. Ó tini lójú jọjọ nílẹ̀ Yorùbá, nítorí pé tàbákà ní méjì mẹ́ta, kì í ṣe ọba mẹ́wàá ló ti jẹ nígbà tí wọ́n ti ń jẹ Àwùjalẹ̀ níjẹ̀bú Òde. Èwo lẹ gbọ́ tá a lè fi ṣe àkàwé pé ńgbà tó kú àbí nígbà tó wàjà, nítorí pé ọba kì í kú. Ńgbà tó wàjà, ńṣe náà tẹ́ òkú ẹ̀ sí gbangba gbàgede tán ní ọ̀wọ́n ẹlẹ́sìn kan ló ń sìn. Ẹ jẹ́ ká rí back sẹ́yìn pé èwo náà ṣe nínú àwọn baba ńlá wọn tó ti lọ bẹ́ẹ̀. Ẹ̀yin afọbajẹ níjẹ̀bú Òde, kò sẹ́jọ́ lọ́wọ́ ẹni tó jàmàlà tí ò ṣíwọ́ o. Èèyàn tó fẹ́ gùsí ṣe nọ́mọ̀ lárí bá wí o. Kí nìdí ni pé bí àwọn baba ńlá yín ṣe fi lé yín lọ́wọ́, bẹ́ẹ̀ náà ló yẹ kí ẹ máa ṣe lọ. Tá bá ka ilẹ̀ Yorùbá nílẹ̀ tó mọ́ lójúmọ́ tó mọ́ lónìí, nínú àwọn tó ń bọ̀wọ̀ fún ìṣẹ̀ṣe, tán dẹ̀ mọ ohun tí ìṣẹ̀ṣe jẹ́, tán dẹ̀ ń ṣèṣẹ̀ṣe, Ìjẹ̀bú jẹ́. Tá bá mú Ilé Ifẹ̀, tá bá dẹ̀ mú Ọ̀yọ́ Aláàfin, Ìjẹ̀bú la máa tún mú sí kẹta nínú àwọn tó ń ṣe, tán mọ̀ nípa ìṣẹ̀ṣe, tán dẹ̀ ń ṣe ní pé orò. Kí ni ká ti gbọ́? Ọba tó ń bọ̀ lẹ́yìn Ọba Síkírù Adétọ̀nà yìí, kí la fẹ́ sọ pé ẹnìyẹn jẹ? Ṣé ká sọ pé ẹnìyẹn jẹ máàmù ni, àbẹ́nìyẹn jẹ rẹ́fúrẹ́ǹdì ni, àbí wọ́rẹ́fà? Bí mùsùlùmí, ìmáàmù tó bá dọ̀dọ̀ àwọn kábíyèsí tó jẹ́ paramount ruler, gẹ́gẹ́ bí bàbá wa Síkírù Adétọ̀nà tó gbẹ́sẹ̀, wọ́n máa dọ̀bálẹ̀ ni. Bí pásítọ̀ bá débẹ̀ àbí rẹ́fúrẹ́ǹdì, wọ́n máa dọ̀bálẹ̀ ni.
bílẹ̀ mo pè bá débẹ̀ àwọn ẹlẹ́sìn àbáláyé wọ́n máa dọ̀bálẹ̀ ni kí lẹ rò pé wọ́n fi ń bọlá fún wọn ohun tó fi ń bọlá fún wọn náà lẹ ti yọ kúrò lára wọn yìí ohun tó fi ń bọlá fún wọn ni pé ìṣẹ̀ṣe tán ti ṣe ẹnu àṣẹ ti wà lẹ́nu wọn kò sí ọba kan ní gbogbo ilẹ̀ Yorùbá pàápàá ní gbogbo ilẹ̀ Ìjẹ̀bú tó lè gbéná wojú Síkírù Adétọ̀nà nítorí gbogbo ohun tí à ń bẹ̀rù mọ́ wọn kò ju pé àṣẹ tó ti wà lẹ́nu wọn tán ti fi àṣẹ sí wọn lẹ́nu ńgbà tí wọ́n ṣòro fún wọn ńgbà tí wọ́n ń jọba